Fẹ́mi Ọ̀wọ́nṣìlọ gbogbo ìgbàlẹ̀ máa ń dá mi lọ́rùn nítorí ọpọlọ yín ti pé jù. Ẹ jẹ́ n sọ ìdáhùn sí àlọ́ àpamọ̀ tí mo béèrè lówùúrọ̀ ká lè mọ àwọn tá a fún ní ẹ̀bùn pé ₹200 èyíkéyìí nẹ́tíwọ́ọ̀kì tí wọ́n bá ń lò. Mo ní àlọ́ o, gbogbo lé sùn, lámọrí ò sùn, ta ni lámọrí, kí ni lámọrí, kí ló lè jẹ́? Imú ni o, imú ni ìdáhùn àlọ́ àpamọ̀ yìí nítorí bá a bá ti sùn tí gbogbo ẹ̀yà ara wa bá ti sùn, imú nìkan ni kì í sùn nítorí a ṣì mọ̀ mí, imú yìí náà la sì fi ń mí. Imú ni ìdáhùn àlọ́ àpamọ̀ yìí. Gbogbo àwọn tí wọ́n kópa pátá, gbogbo yín àdúpẹ́, ẹ ṣeun. Ẹ̀yin tẹ́ ẹ gbà ẹ fọkànbalẹ̀, á fún yín ní ẹ̀bùn ìpè ₹200 gẹ́gẹ́ bí mo ti ṣàdéhùn. Ẹ̀yin tẹ́ ẹ gbà ẹ gbìyànjú sí. Ẹ bá wa pín fọ́nrán yìí kí àwa tí à ń kópa lórí ètò yìí ká lè jù báyìí lọ. Bí ẹ bá sì fẹ́ ṣe onígbọ̀wọ́ wa lórí ètò yìí lórí abala àlọ́ àpamọ̀ Yorùbá, ẹ dákun ẹ kàn sí wa. A nílò onígbọ̀wọ́. Èmi ní tí yín tòótọ́ Àmọ̀kẹ́ ọmọ bàbá Abílí onílù ní ìlú Èkó. Àjíbọ́lá ni mí, àjíbọ́rọ̀. Ire o, ẹ bá ń pín fọ́nrán yìí.